Nínú fídíò tí mo fẹ́ ṣe lónìí yìí, màá tú àṣírí ńlá kan. Ohun tó yẹ kí àwọn ìyàwó ilé tí ọkọ wọn ń ṣàgbèrè ṣe tí wọ́n bá ti gbá wọn mú. Tá a bá ní fi òlòlò sọ̀rọ̀, tá a ní parọ́. Ẹ̀san dùn, ẹ̀san dá ní tòótọ́. Pàápàá jùlọ tẹ́ni tí èèyàn ń gbẹ̀san lára rẹ̀ tiẹ̀ lè mọ̀ yìí pé ní tóun ṣe ò dáa. Bóyá nígbà míì ẹni tá a bá gbẹ̀san lára rẹ̀ kò fi ní ṣerú ẹ̀ mọ́ tó bá dọjọ́ iwájú. Kí ló yẹ kẹ́ ẹ ṣe gẹ́gẹ́ bí ìyàwó ilé? Màá sọ níparí fídíò yìí tẹ́ bá kíyèsí pé ọkọ yín ṣàgbèrè tàbí ẹ gbá wọn mú pé wọ́n ṣàgbèrè gan. Ṣùgbọ́n kó tó di pé mo tẹ̀síwájú, Bashiru James Ifágbàmílá Àdìsá, wòlíì láìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní gúdúgúdú oníbàǹtí ọ̀rọ̀. Mo kọ́ fẹ́ kẹ́ ẹ jájọ kíyèsí o, wípé gbogbo olórí ilé tá à ń pè lọ́kọ wọ́n dàbí ọ̀mbrẹ́là tá a fi ń gba òjò lásìkò tójò bá rọ̀ ni. Ọ̀mbrẹ́là òun ni ó fara gba òtútù, òun ni ó fara gba òrùn, òun ni ó fara gba pressure tí òjò bá rọ̀ sí lórí. Ìdí pàtàkì tó sì fi ń ṣe bẹ́ẹ̀ ni kí àlàáfíà àti ààbò lè wà fún gbogbo ẹni tó wà lábẹ́ ọ̀mbrẹ́là. Ọkùnrin ọ̀mbrẹ́là ni wọ́n ní tòótọ́, torí gbogbo ogun àti wàhálà tó ń bọ̀ láti ta ara wọn ni wọ́n ò fi dì. Kí ọkọ ọmọ, ìyàwó àti mọ̀lẹ́bí lè bá a balẹ̀. Ṣùgbọ́n o, kó tó di pé ọ̀mbrẹ́là ní láti wúlò, a gbọ́dọ̀ rí èèyàn tó lè dì í mú dáadáa tí ó sì mọ rírì àti àǹfààní ọ̀mbrẹ́là. Ẹni tó wà lábẹ́ ọ̀mbrẹ́là ò bá dì í mú dáadáa, gbogbo àǹfààní àti iṣẹ́ tí ó kí ọ̀mbrẹ́là ṣe ó lè má ṣàǹfààní. Ìdí rèé tá a ṣe nílò obìnrin gidi tó mọ ọ̀mbrẹ́là dì mú dáadáa, tí ó lè ṣàǹfààní fóun àti àwọn ọmọ rẹ̀ àti gbogbo ará àta, ará àdúgbò àti àwọn mọ̀lẹ́bí gan. Ọ̀mbrẹ́là ò nílò ẹni tí ó bá fi agagbága. Wọn ò bẹ̀yìn kẹ́ bá wọn ṣe nínú iṣẹ́ wọn. Ẹni tí ó dìímú ṣinṣin ní wà, ẹni tí ó fi lọ́kàn balẹ̀, tí ó jẹ́ kó rí iṣẹ́ tí adániwáyé fún un ṣe ni ọ̀mbrẹ́là ń retí. Ẹ dákun ẹ̀yin mọ̀mọ́ wa, ẹ jẹ́ n béèrè kékeré kan lọ́wọ́ yín. Ní ọjọ́ wo gan lẹ ti pé olólùfẹ́ yín tẹ́ bi léèrè pé ṣé dáadáa ló wà? Báwo ni nǹkan? Ṣé kò sí ìyọnu? Yàtọ̀ sí pé ṣó ti bá wa sẹ́ndì owó. Ǹjẹ́ béèrè rí ṣó ti yanjú ìṣòro tó gbé kúrò nílé? Yàtọ̀ sí pé ṣó ti sanwó sùkúù? Yàtọ̀ sí pé ṣó ti sanwó nẹ́pà? Yàtọ̀ sí pé ṣé ti bá wa san owó aṣọ tá a bá yín sọ? Ìnáwó tí ń bọ̀ kí lẹ fẹ́ kí n ṣe? Àwọn ìbéèrè tí mò ń béèrè lọ́wọ́ yín kọ́ nìyí o. Ṣùgbọ́n ṣá o, báwo ni olólùfẹ́ mi ṣe wà òkè? Lọ́jọ́ wo gan ilẹ̀ ti béèrè irú ìbéèrè bẹ́ẹ̀? Bóyá lẹ kíyèsí wípé hello my dear, sweetheart, ìfẹ́ mi, adé mi, olólùfẹ́ mi, ó ní tó pọ̀ tó ń ṣe lára àwọn ọkùnrin. Ó tiẹ̀ máa ń kọ́kọ́ mú un balẹ̀ náà gbogbo làálàá tí wọ́n ti kó sọ́kàn látàárọ̀. Ó máa ń múnú wọn dùn. Mo ti ráì kà mọ iye ọkùnrin lẹ́yìn pé lẹ́yìn tí olólùfẹ́ ń pè lórí fóònù tán, ẹnu múṣẹ́ ń ló gbẹnu wọn. Sí ọ, màmá mi àtàtà, ìyá wa, olólùfẹ́ mi tòótọ́, níjọ́ wo gan ló ti pé ọkọ rẹ wò pé báwo ni my dear ṣe wà òkè? Lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ adúláwọ̀, ó tí ó fi ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní pé kó ṣe bí ọkùnrin. Láti kékeré rẹ̀, wọ́n ti máa ní ọkùnrin ní ẹ máa ronú bí ọkùnrin, máa gbáyé bí ọkùnrin, máa ṣe bí ọkùnrin. Wọ́n máa ń pòwe pé ọkùnrin kì í ṣojo, ọkùnrin kì í bẹ̀rù. Ṣùgbọ́n ṣé ní gbogbo ìgbà ní tòótọ́ ni wọ́n wà òkè? Ní tí wọ́n ti fi kọ́ wọn níbẹ̀ nínú ọpọlọ wọn. Ní tó yẹ kí wọ́n mọ̀ tí wọ́n ti fi sí wọn lọ́kàn ni wọ́n ń gbé káàkiri títí láti kékeré rẹ̀ tó fi dàgbà, tó fi tóyàwó ní, tó fi dolórí ilé. Ó máa gbàgbọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣe bí obìnrin. Òun gbọ́dọ̀ lè sọ́mọ kọ́lẹ́jì ní tòótọ́. Ìdí nínú tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kì í sùn láti alẹ́ di ilẹ̀ mọ́. Tí wọ́n bá ṣe ìjọba ń bi wọ́n léèrè pé kí ló ṣẹlẹ̀? Sweetheart, kí ló dé? Ǹjẹ́ wà ókè? Lọ́jọ́ wo ló ti bi olólùfẹ́ rẹ, baálé ilé rẹ, ọ̀mbrẹ́là rẹ léèrè bẹ́ẹ̀ wò rí? Tí ọkùnrin bá bú sẹ́kún, àwọn tó àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó bú sẹ́rìn, wọ́n tún máa ní ó ń ṣe bí obìnrin. Wọ́n ti gbàgbé pé ẹrù tóbìnrin rù tó fi sunkún, ní tójú obìnrin rí tó fi bú sẹ́gbẹ́, ojú ọkùnrin náà lè rí èèyàn bíi tòun náà sí lóbìnrin. Ṣùgbọ́n kò sẹ́ni tó fẹ́ mọ ohun tó wù kó máa là kọjá, wọ́n á sàsọ fún un pé kó ṣe bí ọkùnrin ni. Tí gbogbo ẹni tó wà nígboro bá sọ fún pé kó ṣe bí ọkùnrin, kí ló dé tí wọn náà lè máa pè é kó máa bí léèrè pé ṣó wà òkè? Bóyá wà lọ́lọ́ jíjìn, bóyá wà nítòsí, ṣé ẹ wà òkè ó nípa tó kó nínú ayé ọkùnrin. Tí ohunkóhun bá ṣẹlẹ̀ tí obìnrin bú sí igbe tó bẹ̀rẹ̀ sí ní somi lójú, agbo ará àdúgbò ó tó gbà yíká lẹ́sẹ̀kẹsẹ̀. Wọ́n máa bí léèrè pé kí ló dé, wọ́n máa bá a sọ̀rọ̀ tútù, wọ́n ó sì máa gbàdúrà fún un. Ṣùgbọ́n tó bá ṣe ọkùnrin ni, kò sẹ́ni tó fẹ́ ṣe bẹ́ẹ̀ fún un lẹ́yìn kó tún bú iyì tí ń bẹ lára rẹ̀ kúrò, kó tún ṣe pé ó ń ṣe bí obìnrin.
kàn ṣe pé kò sì ṣakọni tó. Ẹlòmíì ò tún nílé pọ́n lé mọ̀, wọ́n á lóun ló yẹ kó dúró, kò yẹ kó ṣe bó ṣe ń ṣe. Ṣùgbọ́n ní tòótọ́ tí wọ́n bá pa ọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ra tí wọ́n mọ́kàn tí wọ́n ṣe bí ọkùnrin, ǹjẹ́ ẹ̀yin bí wọ́n léèrè pé ṣé wọ́n wà òkè? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó wà láàrin ìgboro, gbogbo wọn kọ́ ni wọ́n ń béèrè fún ìgbé ayé ìrọ̀rùn. Àlàáfíà ni ọ̀pọ̀lọpọ̀ ń béèrè fún. Kò ń ṣe kó fẹ́ ra mọ́tò ńlá, kò ń ṣe kó fẹ́ kọ́lé olórinrin, ṣùgbọ́n àlàáfíà. Ẹ bi wọ́n léèrè, kì í ṣe pé wọ́n fẹ́ ìyàwó tó rẹwà jù, ohun tí wọ́n ń béèrè fún ni àlàáfíà. Kí ni ò bá ṣokùn àfẹ́ àlàáfíà nígbà tí wò tún máa pè é kó máa bí léèrè pé báwo ni iṣẹ́ wà òkè? Ohun tó ń bẹ lọ́pọlọ rẹ̀ pọ̀. Báwo ló ṣe fẹ́ sanwó sùkúù? Báwo ló fẹ́ ṣe fún àwọn òbí rẹ̀? Kí ló fẹ́ ṣe fún àwọn àbúrò? Kí ló fẹ́ ṣe fún ará àdúgbò? Aráàlú sì tún ń fọkàn sí pé ó yẹ kó ṣàṣeyọrí. Kí ló dé tẹ́yìn ó tún wá di ẹrù tó wọ́n lọ́rùn? Òjò tí ń pọ̀ búrẹ́là ti pọ̀ tó, ẹ má tún já di ẹrù mí lé lórí. Ẹ kàn máa bí ọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ dì mú, kẹ̀sì máa bá ń bí léèrè yìí pé ṣé ó wà òkè ni. Tó bá yẹ kí n ṣòótọ́ fún yín, gbogbo ọkùnrin ti mọ̀ páwọn ò wúlò yàtọ̀ sígbà táwọn bá ń ṣe ojúṣe àti ẹ̀tọ́ àwọn. Bóyá tàbí ṣùgbọ́n kọ́, nígbà tó ń sanwó oúnjẹ sílẹ̀, nígbà tó ń tọ́jú ilé, nígbà tó ń pèsè ètò ìlera, nígbà tí ń dáàbò bò yín nìkan lọkùnrin wúlò. Lọ́pọ̀lọpọ̀ obìnrin míì, in tó kàn wọ́n ni pé báwo làwọn ṣe fẹ́ gbé ìgbé ayé ìrọ̀rùn àwọn àti ọmọ wọn. Ǹjẹ́ ọkùnrin wà òkè? Ó yẹ kó kàn yín, torí tí ń gbá yí ní ìgboro ó pọ̀ rẹpẹtẹ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà tí ọkùnrin bá dájókòó níwájú ilé àbí tó dájókòó létí bẹ́ẹ̀dì nínú yàrá rẹ̀, in tó wà lọ́kàn rẹ̀ ti ju ibi tó jókòó sí lọ. Ọ̀pọ̀lọpọ̀ ti rìnrìn àjò tó kọjá Èkó sílùú Àbújá lórí ibi tí wọ́n jókòó sí gan. Ṣùgbọ́n o, ǹjẹ́ yìí ń bi ọ̀bẹ̀rẹ̀là yín léèrè pé ṣọ́run ò wọ́, ṣéṣẹ́ tí ń ṣe ò lágbára jù fún? Ǹjẹ́ ó wà òkè? Ẹ̀yin èèyàn mi, ẹ̀yin mọ̀mọ́ á ti mẹ́ nínú ilé. Bí ẹ bá ṣe fẹ́ kí ọ̀bẹ̀rẹ̀là yín pẹ́ kó láàsì tó, ilé ìṣe mú lọ́wọ́ sí, ilé ìṣe kí àfún sí. Ọ̀pọ̀lọpọ̀ ò mọ ìwúlò ọ̀bẹ̀rẹ̀là mọ́, tó bá ti gbòjò tán kó sọ sílẹ̀ ni. Ẹ má jẹ́ kí n tàn yín jẹ. Ogunlọ́gọ̀ òbítíbitì ọkùnrin ti mọ̀ yín pé ìgbà táwọn ń wúlò táwọn ń ṣàǹfààní fún yín nìkan ilé mọ rírì àwọn. Ṣùgbọ́n nígbà tí ilé ayé bá yọ̀ tó bá ṣubú ńkọ́, nígbà tí iṣẹ́ rẹ̀ bá dojúrú, nígbà tí ọkàn rẹ̀ ò balẹ̀, nígbà tí inú rẹ̀ ò dùn, ǹjẹ́ yín bi léèrè yìí pé ǹjẹ́ ó wà òkè? Bóyá ẹ mọ̀ bóyá ẹ̀yin ò mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ní kọ́ra wọn lẹ́kọ̀ọ́ níta. Kì í ṣe pé wọ́n lọ sínú kíláàsì tàbí wọ́n pera wọn jókòó pé bó ṣe yẹ kó ṣe lé rẹ̀ rèé. Ẹ jẹ́ mú àpẹẹrẹ kan wá. Níjọ́ kan, èmi àtàwọn ọ̀rẹ́ mi bíi 4-5 la jọ jókòó papọ̀ ibi tá a ti ń sọ̀rọ̀ lọ́wọ́. Ìkan nínú wọn sọ wípé òun ti ń lọ sílé o nítorí páyà òun ti gbóúnjẹ kalẹ̀ tán. Mo sì fọwọ́ sọ̀yà pé tí n bá ti délé, aya mi ò ní jẹun. Tí n bá ti débẹ̀, yóò tún wá kúnlẹ̀ padà pé báàdì mi ṣe dáadáa lédè. Ìkan nínú wa, ojú rẹ̀ korò lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n àgbà tá à ń lọ sílé tí gbogbo wa túká, mo bi léèrè. Ó ń sọ fún mi pé tóun bá ti délé lónìí, ìjàkíjà lòun lọ jà pẹ̀lú ìyàwó òun. Kí ló dé? Ó ní títò òun, ohun tí lágbájá sọ lẹ́ẹ̀kan, ìyàwó tòun ò kí ń ṣe. Lọ́pọ̀lọpọ̀ ọgbà tóun bá ti dé, fúnra ara òun lòun lọ gbóúnjẹ òun ní kíṣìnì, kò ní tiẹ̀ kí àfóhun bóyá òun wọlé tàbí òun wọlé gan. Tóun bá ti ń délé báyìí lónìí, tó bá yẹ pé bí ṣe ń ṣe ló ṣe tí ò yí padà sí bó ṣe ń hùwà tẹ́lẹ̀, a jẹ́ pé tóun ń fara mọ́ tẹ́lẹ̀ nǹkan tí ò sunwọ̀n, nǹkan tí ò dání. Kì í ṣe pé wọ́n pè é kalẹ̀ wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ o, òun sọ tí ń ṣẹlẹ̀ nínú ilé tiẹ̀, ó sì ń kẹ́kọ̀ọ́ látara ń tẹ́nìyẹn sọ. Ní ọjọ́ kejì tí mo bi léèrè, ọ̀rẹ́ wa, yàtọ̀ sí mo wé wọn bọ́ sọ̀rọ̀ lánàá, ǹjọ́ ò fa wàhálà, ǹjọ́ ò dalérú? Ó ní kò ní yé mi. Ó nígbà tó wọn wọlé lánàá, ṣe ló tún burú ju ti tẹ́lẹ̀ lọ. Òun bá ìyàwó òun nídìí tẹlifíṣàn àtàwọn ọmọ rẹ̀ tí wọ́n wo tẹlifíṣàn ni. Kò sí náà ní gbogbo àdúgbò àwọn. Epo kékeré tó ń rà sínú jẹnẹrétọ̀ pé wọ́n fi ṣiṣẹ́ lọ sọ́fíìsì lọ́jọ́ kejì ni wọ́n tàn tí wọ́n wo tẹlifíṣàn. Ìbínú ti ru obo òun lójú, ṣùgbọ́n òun mú mọ́ra. Òun wá bi léèrè pé ìyá alágbájá, níbo lóúnjẹ mi wà gan? Ó bá sọ pé tóun bá ṣe tán, kóun lọ sí pọ́ọ̀tì ní kíṣìnì, kóun bu oúnjẹ fúnra rẹ̀ òun, kóun jẹ fúnra rẹ̀ òun. Ẹ̀wọ̀n tó ń retí nínú ilé, ẹ̀wọ̀n tó ń gbé pàdé rẹ̀, bó ṣe sọ́ dìjà tó sọ́ dìbì nínú o. Ó gbà wọn lọ́jọ́ díẹ̀ kí gbogbo òdílé tó lè bá wọn péjọ pọ̀ kí wọ́n tó là á lọ́tọ̀ọ̀tọ̀ fún wọn. Ìdí rèé tí mo fi ní kẹ́ jẹ́ ká di ọ̀bẹ̀rẹ̀là wa mú dáadáa o, kó má jẹ́ pé ìgbà tó wúlò fún wa nìkan ńlá mọ̀ rírì rẹ̀. Ǹjẹ́ ǹtí ẹ̀ ń bi wọ́n léèrè gan, mọ́mì, ǹjẹ́ ń bi wọ́n léèrè pé ṣé wọ́n wà òkè? Tàbá rí ọkùnrin tó ní ojú kòkòrò lòun fẹ́, tá a rí ọkùnrin tó sọ pálá gbèrè lòun, tá a rí ọkùnrin tó sọ pé òun ò ní tẹ́lọ́rùn pẹ̀lú ara tó wà nílé, ẹ súnmọ́ mi, ẹ jẹ́ kí n kọ́ yín lẹ́kọ̀ọ́ kan. Tó bá ṣe pálá ń kó omi lẹ́yìn fẹ́ sínú ilé, tó jẹ́ pé gbogbo obìnrin tí ń bẹ nígboro àgbáyé ayé ní wù lọ́kàn, tójú kòkòrò òjò gbébì kan tí n tó ní òtẹ́ lọ́rùn. Àṣírí kan rèé, èmi ò sọ pé kẹ́ má gbẹ̀san láàárọ̀ ọkùnrin tí ń ṣàgbèrè, ṣùgbọ́n tẹ́ bá fẹ́ ṣe,
tẹ́ fẹ́ kó ká lára tẹ́ fẹ́ kó dùn ní tí mo fẹ́ kẹ́ ẹ ṣe rèé. Nígbà tí ọkọ yín ṣe àgbèrè ó dùn yín gidi gan wọnú egun nígbà tẹ́ mọ̀ ẹ kàn gbá kámú ẹ fẹ́ filé sílẹ̀ nítorí ọmọ tẹ́ bí fún ni. Tẹ́ bá mọ̀ pé fẹ́ gbẹ̀san lára rẹ̀ ẹ̀yin náà ṣe àgbèrè tí yín ní tòótọ́ ṣùgbọ́n ẹ jẹ́ kóun náà mọ̀ pé ṣàgbèrè ni ló fi lè tán lọ́kàn tí yín ni ó sì lè mọ̀ bí ṣe ń rí lára. Tẹ́ bá ṣàgbèrè ní kọ̀rọ̀ tẹ́ jẹ́ kọ́kọ́ yín mọ̀ kò lè dùn bí ọ̀rọ̀ tá a sọ lẹ́yìn tẹ́ mọ̀ ni. Tọkọ yín bá ṣàgbèrè tẹ́ ká mọ́, tọkọ yín bá ṣàgbèrè tẹ́ gbá mú, tọkọ yín bá ṣàgbèrè tí wọ́n sọ fún yín yín tí mo fẹ́ kẹ́ ẹ ṣe ni pé kẹ́yìn náà bọ́ síta kẹ́ ẹ ṣàgbèrè ṣùgbọ́n ẹ rí i dájú pé òun náà mọ̀ ipò ẹ ti ṣàgbèrè kan. Bashiru James Fagbamila Adisa rèé, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn pè ní gúdúgúdú oníbàǹtẹ́ ọ̀rọ̀. Bí ọgbọ́n orí mi ṣe mọ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ ni mo ṣe gbé kalẹ̀. Àìkẹ́kọ̀ọ́ nímọ̀ kéwú kàwé ẹ lóye ti fi mí ṣe nǹkan tó pọ̀ ṣùgbọ́n ṣá o ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá, ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ mọ oyún ògbé tí ń bẹ nínú karahun, ẹ bá ń fi làákàyè gbé ẹ bá ń fòye gbà á kẹ́sì fi ọgbọ́n ní tẹ́ ẹ sílẹ̀ síbi tó yẹ kí n tẹ́ ẹ sí gan. Ẹ fìfẹ́ hàn sí mi látara fídíò yìí, ẹ bá ń share rẹ̀, ẹ kọ́mẹ́ǹtì lé lórí kẹ́sì bá ń láìkì rẹ̀ kí ó lè wú mi lórí láti tún máa ṣe mí. Ẹ̀yin mọ̀mọ́ wa tí nǹkan kan máa ń bẹ tó tako èrò ọkàn yín nínú tí mo sọ yìí ẹ bá ń kọ sí comment section. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin ọkọ, ẹ̀yin olóríire, gbogbo ẹ̀yin ọkùnrin, ẹ̀yin dádì, ẹ dákun tí ìyàwó yín bá ṣe àgbèrè tó jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ni nǹkan tẹ́ ẹ ṣe gan, ẹ bá ń kọ sí comment section. Ó kù gan tó yẹ kí n tún sọ o, Ọlọ́run má mà jẹ́ kí àìníyè inú fi mí ṣe nǹkan tó pọ̀ ju bí mo ṣe fọkàn sí lọ. Ṣùgbọ́n ṣá lágbára Ọlọ́run Elédùmarè mo tún padà bọ̀. Ẹ ṣeun, ẹ kú farabalẹ̀, mo dúpẹ́ gan.